التوراة ومبشرا برسول ياتي من بعد اسمه أحمد فلما جاءوا بالبينات قالوا هذا سحر مبين ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما زمرتي علي ونفسي لك من دون المراه زمرتي أنت مرادي في الصباح والمساء أنت قد أحسنت سمعان لترادون لعناهي أنت فخري في الأنام في أمامي وراهي لك دوما يقول شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله بالنبي بديع الدياه فضله ولا منه لك من دون انتهاء واغفرن الأبوادية يوسف رب الباهي ثم ديكو فاعف
منه خالقي رب السماء صل سلم على النبي محمد وآل الهدايا وصحبه الطيبين آل الهدايا وصحبه الطيبين أكرمكم الله. Àgbàjì ibi náà ti wá láti dàgbà di Ìlọrin Àgbàjì sẹ́yìn òun lẹ́wà. wọ́n ní mo fún tó bí abala kìkì bá. À ń bọ̀ láti Sudan, à ń bọ̀ ayàkáàkì o, ayàkáàkì o. Sherifi ni wá ọmọ Ànábì Muhammad. Àgbàjì ń bẹ níbi ní àwọn babaláwa wọ́n sọ síbẹ̀ náà. Kódà Àgbàjì ń bẹ ní Àbújá. Lọ́kọ́dé ọ̀ṣunà kìyà tẹ̀tù yẹ̀ náà mọ́. Ìtọ́jà ká tán náà Ọ̀yọ́ tàbí ìjọ ọmọ Ọ̀yọ́ ti tẹ́ pé tá a bá ń dún lọ́rin atúlẹ̀ dún bí. Ìyá yín ni. Ọ̀ṣunà ìdìlàwù àkínú sálímọ́. Nígbà bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn táwọn ọ̀rọ̀ kan rú ní Ìlọrin. Àfáwọn kan wá ń bẹ ní kàràkàrà ìyá yìí, wòlíì Ọlọ́run ni wọ́n. Bàbá yẹn wòlíì Ọlọ́run ni wọ́n. Aláìkọ́dà ìyanu Bílíọ̀ àdì wàlẹ̀ ọ̀sádì. Mo ń bọ̀ àfa yìí. Akramakumullah. Àbíyẹ tẹ́lá ti fara mọ́ kán wá sí àyè. Akẹ́wọ̀n wá fi kàn ní káwa mẹ́wọ̀n. Èyí dàbí fún wa ká dìbẹ́lọ́pù ẹ̀ káwa náà máa dé sí àyè. Kílẹ̀ mọ̀ pé ọmọ Ọ̀yọ́ ni wá Ọ̀yọ́ state. Àwálé náà nù. Mo sọ fún àbí kan tó kún rọ́ọ̀mà kálá mi. Àmín. Yóò kẹ̀kẹ́ mo lọ sọ́dọ̀ aláàfin wáyé. Ìrẹsì wa láyà báyìí. Mo ní ọmọ ẹkùn ní mi. Mo ní sáwò. Mo ní ẹkùn ní ẹnu ẹkùn ní. Mo ní ọ̀nà ní bóòlù àti kàrà mo ní ọmọ sẹ́yìn ní mi. Yíyí dìmọ́mi. Níbo ní sẹ́yìn mo látàjì. Ọlọ́mọ nkálá mi. Bí ummati wà bílí kùrí bẹ́ẹ̀ rahimọ́. Àwọn èèyàn kan wà kó dáká máa kó fún wọn. Ẹ̀mí tó bá gùngùn yóò bá já ní ẹni tí bá síbẹ̀ kò yẹ ká láàfin tì fún. Allah. Aláàfin da níwà púpọ̀. Mo ń sọ wájú aláàfin báyìí mo ní lẹ́yìn ọba Ìlọrin. Mo ní ọba Ìlọrin ní ọ̀gá ogun ọba. Aláàfin sì ni mo gbà. Aláàfin ní gbéraga. Wọ́n á ju ọba kí ẹ̀rọ sọ pé ọba lóhun jọba gbogbo ọba lọ. Tọ́ba kan sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sáà wọ́n tẹ̀ wọ́n ti kọjá yìí. Wòlíì lọ́ba o, wòlíì ni ọba Aláàfin. Allah. Tó lẹ́yìn sáà Alimi àwọn ẹ̀rẹ̀ kan mọ́. Shehu. Ẹ bá wí ẹyẹ mọ́ ẹ̀. Shehu. Shehu. Allahu yasimuka minan nas. Ṣé Alimi àfáà ni wọ́n? Agbájí náà wà yìí, àbí?
رحمكم الله. ọlọ́run bá ń kára fẹ́. آمين. bàbá yẹn wúlò gan-an àwọn akíntí ń kó lẹ̀ ó sì máa ń fẹ́ kó kú kó fọwọ́ rí kú ẹ̀ ń bá akí máa ń kú sínú ẹ̀jẹ̀ ni. kó sínú èsì ìgbófò onírántí rẹ ìtàn onígbòkò náà padà الله. ṣé lórí àti tàwa yìí ló bẹ kú sí inú èsì go and trouble if I trouble you dààmú wàhálà jọ. كريم باب المفتوح دوما. cause trouble cause trouble jẹ́ cause trouble àwọn yẹn máa ń rọ ẹ mẹ́lẹ́ jáde dẹ́gbẹ́ máa kó retí àwọn kó tọ́lá tí mo kó wọn náà retí àwọn ta wọn ò ní wá mọ́. رحمكم الله. àwọn ń gbẹ́rù ogun bọ̀ ó wá ká ọmọ nù yàrá ó yọjọ dẹ́gbẹ́ ní ẹni junction kó wọn náà ti dúró àwọn ọ̀gẹ́ owó mọ̀ nù kí ló ṣẹlẹ̀. كريم. aláàfin ọ̀rọ̀ aláàfin mo bá débẹ̀. رحمكم الله. bàbá wa gbàlagbà jí pé ń kalẹ̀. أدام الله حياته. ẹ̀rọ kejì àpárapọ̀ kí fàájà kan fún sínú pẹ̀lá kọ́lọ̀ ń jọ aṣọ wa ni ọlọ́mọ yá آمين. ẹ wo bó ṣe farabalẹ̀ fẹ́ sí n tẹ́bi ń wọlé ajẹ́ kan ó dáa kó jẹ gọ́fúnà. آمين. èyí wàá gba fọtí káàdì àbíkẹ́ gbẹ̀gẹ́ mu káàdì ìdìbò tó yọ èyí wàá gbà yọ náà bẹ dìbò gangan èyí wàá sí àyè èyí wàá dùn kó sinú bẹ́ẹ̀ la wàláì ó dá kíkú eléyìí kó má dépò ẹ wo bó ṣe fa abalẹ̀ fáwọn àwọn àgbàlagbà ń náwó pẹ̀lú ẹ̀kọ́ kò sí ìjọba máa ó sùn náwó lọ ìdá ti mọ ẹni tí ó sì dáadáa lọ sẹtìrìbà àwọn olè làwọn tó kù èèyàn rí ní sinabela àwọn olè bẹ́ẹ̀ bá dìbò fún eléyìí ẹ ní ṣọ́ọ̀tì ọmọ kan bẹ ní Ìṣẹ̀yìn mi ó mi kí pàdé ọmọ yẹn ṣáàbà ẹ wọ́n ní sinabela tí má pè ní sinú wà ní sìn wọ́n ní twist lọ́wọ́ yẹn twist lọ́wọ́ yẹn wọ́n ní àwọn obìnrin ọlọ́pàá o ìbẹ̀rẹ̀ ọlọ́pàá o àwọn ọ̀bẹ̀rẹ̀ sọ́jà ọmọ yẹn mo láìkí wọn ẹ sá ọmọ ní ẹ protect ẹ. ìjọba yìí wọn á sálámà lẹ́nu nígbẹ́ adéléwu àá sì máa wálé mo fẹ́ kó jẹ́ pé kọ́lọ̀ ń bàbá wa Al-Khalifa fún àwọn agogo Kọ̀dìríyà nílẹ̀ tí wọ́n tún wá jẹ́ Khalifa fún àwa ọmọ Sìrú Àkátá tó bọ́sẹ̀ látàn. ọmọ àgbàjì gbàgírí máa kéwú àyẹ̀lú lágbàjì kéwú làwọn ń ké ọmọ gbúrú gbà á ọmọ bàbá bọ̀bọ̀ abẹ́tí sẹ́gìrì ọmọ bàbá ọmọ bẹ́ẹ̀ ni ọmọ àríkì wúra àwa ni agbájé sẹ́rú àwọn bá la wa mo kí bàbá wa gbàlagbà bàbá baálẹ̀ bàbá wa baálẹ̀ faramara àgbà òsè dà ọlọ́ọ̀ni dà lágbà bàbá wa baálẹ̀ faramara ọlọ́ọ̀dẹ́ mi yóò kù. Amina. على الولاء إن اليكابر إن اليكابر
yìí àdáwò lọ́gẹ́ ọlọ́ọ̀ni máa ń ṣe bẹ́ẹ̀. Yakubuna laliwara. Mo ń bọ̀ kọ́lá kan máa kírun ọ̀kan ẹ̀mí. Ọ̀kan ẹ̀mí pé òun náà ó jẹ́ sọ́ni tàkàtà ní baálẹ̀ ẹlòmí ọ̀rọ̀ ká ìbí ẹlẹ́bọ̀ kan ni ó jẹ́ lẹ́bọ̀ àgbàlagbà ní ìtìpá ìlẹ̀. Ẹ̀yọ́ ẹja peace ẹja fìdá sùnù jì nílẹ̀ ẹnìkan ní Christian ẹnìkan ẹlẹ́bọ̀ ẹnìkan mùsùlùmí ẹ̀fílẹ̀ ọlọ́run lẹ́sìn rẹ̀ ẹni tó bá wọ náà kó ṣiṣẹ́ náà. Láti sin ẹgbẹ́ kan pírísì ẹ̀sìn kíní kankan mọ́ Ìlọrin ní gánà gbèdé tẹ́lẹ̀ sọ. Gẹ́tì don't trespass. Ẹjọ́ gbogbo àyíká láti máa ń ṣe ẹgẹ́tì. Àwọn adáyẹ̀lẹ̀ fi ọkọ̀ kó níbẹ̀ wọ́n bá yín kó sí àdébẹ̀ wọ́n bá yín kó pé wọ́tà débẹ̀ ìgbà ẹ̀bọ mo ní bá yín gbé débẹ̀ ìyẹn bá yín wọlé ẹ̀bọ ni. Ìnàlẹ̀ àtà bíra. Àwọn ẹbí wa ni wọ́n náà ẹbí wa ni wọ́n nítorí àwọn ṣe nìyẹn fi wọ́n sílẹ̀ ẹ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ Nàìjíríà yìí rú ẹ̀jẹ̀ peace àlàáfíà Christian go church Muslim go mosque kèfèrí ẹlẹ́bọ go ìgbàlẹ̀. Àwọn tí àwọn aláàánú síbẹ̀ náà níta mẹ́lẹ̀ orí kókó lẹ̀ sáwà láàbòkó lẹ̀. Ẹ kẹ̀dá yẹ wú. Ó ṣe ọlọ́run kan tó kó gbogbo àṣẹ rẹ̀. Kò ráṣẹ rẹ̀ sí pamọ́ rẹ̀. Kí ni? You are just causing trouble. Leave them, let them do whatever fair. Let them go. Ẹni tó bá fẹ́ láti wá kírun kó máa bọ̀ wá kírun mọ́sálásí wà lẹ̀. Ọ̀lùbá bí mo fún un. Ẹ̀mí ọba pírísì so ẹ̀mí o wẹ̀rẹ̀ peace àlàáfíà àmọ́ kọ́mọ́ dé Ìlọrin Emirates kò tán ìbẹ̀rẹ̀ náà ni wàá jà sí òwò àwọn pé wàá rí màá wò pé àwọn tí ò dá ilé no I will salama to you kiri musalama I will beat you. Bàbá mi àgbà lọ́gàjì ọmọ yìí sinapẹ̀lá yìí ẹ̀mí mi ṣàdúrà fún ẹja wo tó bá di gọ́fúnà kó lè tó wá rí. Sinapẹ̀lá ọlọ́run wọ́n láti jọ síkírìtì sánmà yìí òbí ebógo mọ́ ebó mà sí sánmà yìí àwa tá a máa ń fò ẹ bá fò tẹ́ ta wọnú sánmà lọ látòrí sánmà lókè ẹ wà rí pé kì í ní nípa máa ṣe ká bí èéfín ó lè lọ sùlù gidi sí ìtọ́lọ́ kí lókè náà ká àwọn onílé yìí ọ̀nà ọba náà máa ń khalaqta hadha batila. Wọ́n á gbé òfin àṣírí sánmà yìí hẹ̀lẹ̀ kankan èbó ò máa tó di sánmà èbó ò máa tó di ẹ̀pẹ̀ lẹ́lẹ̀ èbó ò máa tó domi má fà àṣírí sínú ẹ̀fẹ̀ kankan. Amiina. Baba wàlláhì yóò yẹ kó fún ìṣàlùmọ́. Innama qawluna li shay'in idha aradnahu. Yóò di kó fún ọ. Ọlọ́run tó gbọ́ agbára kalẹ̀ tẹ́lẹ̀ yẹn ń ta ẹ̀ ó forí balẹ̀ fọlọ́run torí ẹ̀ náà fi mú lọ Ọlọ́run wọlé abẹ́ tó o bá kọ́ fún báwa kọ́ fún lónìí. Innama amruna arada shay'an an yaqula lahu kun fayakun.
Adamallahu hayatahu. tó jẹ́ bàbá wa àgbà táwọn jẹ́ Zayid fún bàbá wa Khalifa bàbá Khalifa náà ń tọ́ka àwọn fún mi pé bàbá àgbà yẹn ni ọlọ́jà yìí pẹ́ Amina. agbájí ní àmì tó bá tó rọ agbájí ẹ̀ tì mọ̀ ọlọ́jà mi yẹn kò fún wa. Amin. Gbogbo àwọn sìnú inú mi dùn bí mo ṣe rí inú mi dùn ṣùgbọ́n bí gbàdé pé ẹ mọ̀ ní tí ẹ mọ̀ bí ó ṣe ń ṣe mo fi tẹ́rí ọlọ́run ló gbọ́ mí lónìí Allah. àti kọ́ ni wọlé ẹ̀kan èmi rò pé bóyá kọ́ ni já sí nìkan ní kí n mọ̀ kó ni mò ń di wọ́n wọ́ táwọn lọ wo orí péjì mi ẹni pé à ń ṣe kiri kan lọ́wọ́ nílé kí táwọn kan wá kí mi sẹ́nígbà tí mo gbọ́ báyìí tí àwọn òfin pè mí pé ọ̀nà ìwọlé gbà mo ní gbà báwo mo ní onímọ̀ mo lónìí mo ní àbẹ̀jì oníbẹ̀rẹ̀ nísàyẹ̀ oníbẹ̀rẹ̀ ọ̀la yìí mo báyìí ti abidé yà àwọn sọ tó ń gbé kalẹ̀ fún mi àtọ́ ń jẹ ìjẹun yẹn ìjì jẹun arọ́ lè sí mọ́ kàn kó o tó yà àfa ò yà lálẹ́ bò eré gidi lásàdé bi ilé mi mo ló ń dáhùn ẹ̀ lóhùn káàkiri ayé wọ́n fẹ́ lọ dára mi lóhùn bí wàá dé wọ̀ kí ló ṣe mí náà mo gbàgbé mi má ànsá ní kí n lọ ṣe ìtọ́ ní gbogbo bẹ́ẹ̀ ló kàn bí náà tó bá ti lé tìtú táwọn dáhùn fi débi lọ olóhùn dé kí ẹ̀mí ẹni tó ṣe ọ̀nà yóò gùn ọ̀nà yẹn ń rọrùn fún wa gan kálọ́ ṣe sí mákindé ló ṣe kò ní bu fún Ṣèyí Mákindé. Amina. ọlọ́run kọ́lá pé sánmà ọlọ́run ló ní Ṣèyí Mákindé ó ti jẹ́ ẹlẹ́gẹ̀dẹ̀ àbí. gbogbo tí wọ́n ń dáwọ́ nínú ẹ̀mí ẹ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ ó bà Amina. sẹ́ńtọ̀ ló kù ọlọ́run sì jẹ́ Amin. yóò jẹ ọ̀gá ilé ìgbìmọ̀ asòfin Amin. torí ènìyàn yá wa gan kíkí àìdí òkú sọ báyìí dé àyà ní gbówó ẹ̀yẹ ni àná sí ni mo ní kálọ̀ sí ọ̀nà yìí mo máa ń sọ mo ní ẹjọ́ sí ọ̀nà yìí gbogbo ọ̀nà rẹ̀ ò ní bàjẹ́ bí ìmọ̀ kí Ṣèyí Mákindé ni ilé ọgbọ́n yẹn olóríire ni Ọ̀yọ́ state tí ó ti ní gọ́fúnà Ṣèyí yàtọ̀ asọ̀gbẹ́dìgbò Ṣèyí Mákindé ò ní ṣubú Amin. mo ní ká rí ibi délé tọ́ba di ọlọ́wọ́ tù ọ́ Amina. ọ̀rọ̀ sì ní bàjẹ́. Amin. ọ̀fọ̀ wa ni mo kí ọba ìmọ̀ máa gbà fún gbogbo ìlú sẹ́yìn. ìmáàmù ìlú mi nù. ẹbí àwọn ọmọ dáadáa inú ọmọ ilé mi náà wà. torí ọmọ sẹ́yìn ni mí nínú àgbàjì nílé àgbàjì nílé gẹ́gẹ́gẹ́gẹ́ yín dídì ọmọ àgbàjì sì ní tọ́jú ọmọ sẹ́yìn ìmáàmù sẹ́yìn ni à ń tẹ̀lé ẹ̀rù bí ẹ̀kún ti gbé wa n bá pàdé yìí sí láàrin àwọn ọmọ káàkiri ayé ní ìsìnkú wa ń bí kan lẹ́kọ̀ọ́ tábà fi yẹn síbi kan yẹn ìjọ yẹn lọ́dọ̀ lẹ́kọ̀ọ́ bàbá yìí pé mọ́mú mi lé èyí wá yìí fún wa ọ̀rọ̀ ayé ti fún kó tẹ̀lé mi ó kíyàwó dùn ní ìdíbò fún wa. mọ́mú sẹ́yìn mọ́mú èkó mọ́mú kìíní kankan yìí wo jẹjẹ kò ayọ̀ fún ọ kò fún láyé ni o ayọ̀ fún ayọ̀ ti fún ẹ má tira yín náà ní yéésù fáńsù kò sáyè kan ó náà àyè wà mí tí o sáyè yẹn wọn lò kírẹ́ẹ̀tì ẹ̀ máa yẹ lọ́wọ́ ní fúnra wọn ni wọ́n máa yẹ àwọn èèyàn wọ́n pa kó òdì nísìnyí ó wọ́n níbi tó kù àwọn èèyàn máa gbà fún gbogbo òun sẹ́yìn. mo fẹ́ kẹ́ ẹ pẹ́ láyé gan kẹ́mi yóò gún gan ẹ̀ sì ní ṣubú
ìmáàmù tí ó bá tún tọ́kọ́ jẹ̀ mọ́mù lẹ́yìn kọlọ̀ ní sùúrù pàṣẹ kó máa ṣe nǹkan mí ọlọ́wọ́ ràn wọ́n náà ṣe yóò yẹ ọmọ ìrìnmọ́ tó rà kó máa rí mọ́kà lọ. àwọn ayé ń dàrú mọ́ fáti olè gébé láyà láwọn ayé láwọn wà ní láì jẹ̀ mọ́mù yẹn lè sórí ire náà ọlọ́run máa fi láyà balẹ̀ kó má ronú mọ́mù báyìí kẹ́ẹ̀pẹ́. Amina. mo fẹ́ kẹ́ kú báyìí. Amin. torí ara yẹn balẹ̀ sẹ́gi bàbá mi bàbá Lagbaji bàbá Khalifa Lagbaji nísìnyí. bàbá tó ẹlẹgbẹ̀rún mo kí ó gbọ́ bàbá Mufasiru àgbà fúnlẹ̀ yìí Mufasiru nù ìlú Ìsẹ́yìn Mufasiru mi ni nínú àwọn ọmọ yìí tá à ń bẹ́ dara tó wálé yìí bí sílọrin Lagbaji tọ́ jazakumullahu khair ọlọ́jẹ kárí bẹ́ẹ̀. Amina. àwọn àbá mi lápapọ̀ mo kí í pọ̀ ẹ má bínú àwọn sìrú mo kí í pọ̀ mo kí àlóye sí bẹ́ẹ̀ kẹsì. àfọ onímọ̀ tó confam àfà ìlú sẹ́yìn a ní nǹkan o ọlọ́run níjà lù sí yìí o. Amina. wàlá nílùú sí yìí o. Amin. nílùú sí yìí o. Amina. àlọ́ ìyẹ́jà nílùú sí yìí o. Amin. ẹ̀dọ́ ló ń gbé ní àlùjẹ ìdílé yìí àfààní lẹ́nu ọba ṣẹ́jú kẹtẹ ká sọ̀rọ̀ ní sinmi èyí ó ti máa gbóhùn àfààní ọlọ́njà rí i pẹ́. Amina. àwọn ìyá wa níkàlẹ̀ ìyá wa wọ́n ìyá wa Fashad Fọláṣadé ẹ máa ń lọ kí Fashad ma ẹ máa pè níbi ṣíì Fashad Fashad. tó bá ti fi ṣíì sí pè ní jẹ́ Fashad. alájà ṣíì náà ni ibi ṣadé ni kì í ṣe ṣadé alájà wa Fọláṣadé ẹ̀yin jọ àánú ọlọ́run ní fọ́ ijú yẹn fún yín. Amina. gbogbo ìsìlámù lẹ́yìn nù lọ́wọ́ ṣàlékún orí fún yín. Amin. àtẹ̀yìn àtàwọn gbọ́ àwọn ìyá wa níbẹ̀ òun alájà wa Fafila Babalọlá ọlọ́run ó sàyín lẹ́sà níbi dá yín dá ọ̀pọ̀lọpọ̀ tẹ́yẹ̀ bá ní ẹ̀sà kí wọ́n jẹ́ ọlọ́run ni àwọn èèyàn ní dókọ̀ yín mọ̀. mùsùlùmí nìkan jẹ́ òní mo ní pé ayé sẹ́yìn lásán o kẹ̀lú ma fi bọ́ọ̀dì kékeré wò wá o abẹ́rẹ́ náà kéré o ó lè ba tiẹ̀ jẹ́ o gbogbo àbálá ayé náà ti mọ̀ wá o lọ́tọ́ ọkọ̀ mi sí gọ́gù èmi gan ló bí wa tó bá ti tọ́kọ̀ rẹ̀ sí gọ́gù tó bá ti ń sún ọ̀nà náà bí Facebook o ti dèyàn nù já igi ìlọ́mọ yẹ já. alájà wa Khadija Bíọ́dún ẹ̀rọ àgbẹ̀jẹ̀ nkílẹ̀ hàn ní yàwá ilé ha àtàwọn alẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ mú belérébè ajá ẹlẹ́ha belérébè alájà wa Tawakkaltu gbogbo ẹlẹ́ha ti mẹ́lá ìyá mi abẹ́ àwọn ní ẹ̀lẹ́mí náà gbẹ́dàgbà àwọn ọmọ àwọn àpọ̀n àkọ́lá àkùn ti dàgbà bí ọmọ ọdún mẹ́rin àbọ̀ wọ́n tún pọ̀ wá lọ sóde táwọn ọmọ wa ṣe bá ṣe wá bí tá ti mí àwọn ọmọ wa abẹ́ àti mo gbé lágbàdo nù ẹ̀yin ẹlẹ́yà nínú ilé. Nínú ilé. ẹ̀mí nínú ẹ̀yin títà kéye ní bábá wí kẹ̀mọ́ mọ̀ọ́sì nílé ayé kẹ̀mọ́ mọ̀ ya. Kẹ̀mọ́ mọ̀ ya. jáde tí o wá o kàn máa járe wá. Nínú ilé kẹ̀mọ́ mọ̀ọ́sì nílé ayé kẹ̀mọ́ mọ̀ ya. Jáde tí o wá kó máa járe wá. Nínú ilé ilé ayé kẹ̀mọ́ mọ̀ ya. jáde tí o wá.
Amina. èyí tí abẹ́ fún ní àwọn olùmú àtàwọn olóyè wa ní mọ̀ nira ní mọ̀ bànújẹ́ ọmọ. Amina. òkè ògbà àwọn olóyè wa náà ní ayé náà àwọn afọ àwọn ńláńláńlá àwọn afọ àwọn abẹ́yẹ wọn fọ́kàrù ulama yìí àgbàfà àfà àti nsànú àfà àṣeyìkùnà Abdul-Latifi Zakariya Sarzi fọ́kàrù ulama yìí nílùú sẹ́yìn yá yìí lóògùn lókè ògùn bàbá wa ọlọ́njẹ́ ká rí i pé Amina. ẹ ṣe ẹkú ìpá àwọn bàbá wa lé àṣẹkùnà Musaddiq Imran Babatunde akéwèjì barakallahu fikum Alhaji Sirajuddin Kẹ́hìndé Adésínà Badruddin Al-Qadiriyya ọlọ́njẹ́ ká rí i pé Amin. Alhaji wa Saheed Adésínà ọlọ́dẹ kárí ibẹ̀. Amina. ṣe rí kíkí yẹn pàtàkì ní juwa àsìkò lọ. tẹ́lẹ̀ bá ráwọ̀ èèyàn yìí sáyé gbọ́rọ̀. tẹ́lẹ̀ bá tí ìjẹ́ nǹkan tó ń jẹ́ àbí ìṣẹ́wá àti bá gùn ojú kó pọ̀ wọ̀nyàn lílọ kì í sàfàrí. kí ni ń gùn ọ́? ọlọ́lọ́mọ yẹn tó àbí lọ́kẹ́ àwọn báyìí nígbẹ́ pé nítorí pé báyìí kò kán lọ́wọ́ lóbi rò kó wọ́n ní champion. jẹ́ kankan lómi ọmọ àpò mọ̀gẹ́wò. ọlọ́jọ́ mi yóò gùn. Amina. ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ díẹ̀ kí n tó mú ọmọ kankan náà ṣe nǹkan nílẹ̀ yìí lónìí bàbá ti ní kí n lọ bẹ̀ àbúrọ̀wùfì àwọn kan lálẹ́. Inshallah. adullukum a'udhu billahi ìdàbílò. A'udhu billahi minash shaitanir rajim. àwọn tó bí wa alága yìí ọlọ́run bá kẹ́ ọgbọ́n. Bismillah. Ar-Rahman Ar-Rahim. àwọn tí wọ́n dé yàyí tí wọ́n gan sísàlẹ̀ wọn bẹ níbí ní ọlọ́run bá kẹ́ ọgbọ́n wọn. Ya ayyuhalladhina amanu. bàbá wa ìmọ̀mọ́ àgbà jìtẹ́sẹ̀ ńlá ìgbẹ́ yìí nílọrin ọlọ́run bá kẹ́ wọn. Hal adullukum ala tijaratin bẹ́ẹ̀ni tunjikum min adhabin alim. àwọn ẹni wọn Muhammad bá ń sọ fún wọn. Hal adullukum ala tijaratin. àwọn ẹni kì í jẹ ayé tán kí n júwe gangan fún yín bísínẹ́sì kan tẹ́lẹ̀ ṣe ẹgbẹ́ fún wa nínú ká tìjárọ̀tì alátìjárọ̀tì bísínẹ́sì kan tẹ́lẹ̀ ṣe ẹ̀yìn yẹn tẹ́lẹ̀ ṣọ́ọ̀tì mọ́. tunjikum min adhabin alim. kí àbáwá yìí àbáwá nùdí oníwàásí ẹ̀rín alábẹ́ ibi náà ní owó lára ló sì dún lẹ́yìn àfáàní náà báyìí tó máa fọlá jíyọ̀ ṣé owó ẹ̀rọ kan kéwù ni báwo máa kéwù tó kọ́ máa pọ́nlé gbogbo ẹ̀yà àfáà tẹ́lẹ̀ máa kéwù tẹ́ wọ́n yẹ̀yẹ́ wọn ẹ̀ ní lẹ́yìn o owó ni kéwù fù tẹ́ ẹ̀kọ́ yẹn ṣé gbogbo àwọn kéwù tó kọ́ náà ló sórí rẹ ni àwọn tó kù tí wọn ò lówó oṣù sọ́dún lórí wọ́n máa lo gáàsì bóòsì pé wọ́n tó kọ́ bẹ́ẹ̀ fáwọn ọmọ kéwù tó pé àwọn náà gbé kára àti wá tọ̀ wọ́n kàn ní kọ́ máa fi yàrá yẹn láti fún ìlú kan ní kékeré bí ó pàdé rẹ nínú ayé ló sórí rẹ. Hal adullukum ala tijaratin tunjikum min adhabin alim. ọjọ́ kí n fún yín ní bísíǹsì kan tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ ṣọ́ọ̀tì mẹ́ ọlọ́wọ́n ń kà á. Tu'minuna billahi wa rasulihi. àkọ́kọ́ nínú bísíǹsì tí ọlọ́run júwe fún wa. Tu'minuna billahi. al-iman يعني هو أول تجارة التي أشار إليها الله تعالى. الله ní ká ìkọ́kọ́ nígbàgbọ́ náà. Tu'minuna billahi. ẹni nígbàgbọ́ ìmánu ọkọ̀ fi ṣáájú náà
ọgbọ́n tí ìyàbá ń ṣe ẹjọ́ àti báyìí máa ń nìdé kọ́lá bó náwó ju gidi lọ òfò ni o. Ìgbàgbọ́ kọ́kọ́ gbàgbọ́ ìsìláwó ìgbàgbọ́ òun ni bá a ṣe máa ń wí wọn. Àmọ́ kí wá ní máa nà rẹ̀ àpèkọ́tà òun ní kọ̀ọ̀bà kí gbogbo ẹni tí bá ti ń ṣẹlẹ̀ Ọlọ́run ló ṣe. Kọ́lá kan ọba yẹn ń bẹ̀ pé òun ló ṣe mẹ́ta kó òun ló ṣe bàbá Ọlọ́run ló ṣe. Mi ò xayiri wa sáré bóyá Ọlọ́run ní kò rí mọ́tò rà mọ́tò àbíyá sì jẹ́ tó jẹun ló jẹ́ pé àti jẹ́ ìyàwó rẹ̀ ó gbé wa wàhálà àti jẹ́ kọ́ àsìkò wọn fẹ́ fún ọ ni wọn kàn fẹ́ fi tì ọ sí wàhálà ní kó fún ọrùn bá sì jẹ́ ní sí nǹkan tó kó o fi lè kú àyẹ̀mọ́ yà jẹjẹ. ìjọba. kó o gbà pé iṣẹ́ òun ẹ̀yà káwọn ẹ̀yà yẹn rí mi ẹ̀yìn ìyàwó lóye ẹ̀yàwó lóye ẹ máa fẹ́ fún yín láwọn ọdún àwọn nǹkan ilé gbọ́. Ìgbàgbọ́ ẹ̀jẹ̀ kó wà lọ́kàn yín tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀bù tẹ́ ẹ bá tà gan-an kì í ṣe àsokọ́ o kì í sàdìmọ́lẹ̀ o ẹ̀ kọ́kọ́ mọ̀ yín o ẹni tí ń bá ń yí nìkan àdìmọ́lẹ̀ lọ́jọ́ pé wọ́n tà tóun fi kó tó pọ̀ lọ́lé tó tún pè àwọn ológun rẹ̀ pé ẹ bá ń dì mí wá ọ̀wọ́ náà o confam mi nítorí pé kẹ́yìn bá lè láìkí mi kí n ti wá àti tó dùn fún kí ni yìí wọ́n ti rí rìkọ́dù ẹ̀ kàlẹ́ báwọn so bí ayé bá ti ń pẹ́ tó yóò wà nínú mẹ́mórì ayé yóò wà nínú mọ dáka wọn kíní yẹn àwọn ní Facebook àwọn ní YouTube sáárì tó wà padà yá náà kódà tíjọ́ tí Ọlọ́run bá ní kí Facebook bàjẹ́ tó kù láti tó gbiná tí gbogbo ohun tí ń jẹ́ YouTube náà bàjẹ́ ìtọ́lọ́run rìkọ́dù lè bàjẹ́. Ọlọ́run padà fún gàgé làbí ìbùsọ̀ gbọ́ sórí tó ráwọn ìyá olówó tó ń tẹ̀ wọ́n sórí tó ní ẹ̀wọ̀n lọ sóògùn ẹ̀wọ̀n lọ sí kíní kan ẹ̀ tó bá gbójú lóògùn nínú yín yọ wọ náà ni o kò bá wọn sọ fún yín yẹn Ọlọ́run ní bẹ́ẹ̀ gbàgbọ́ ó lè ṣe kan òun ló lè tú òun ló lè dé. Àwọn akọ́jọ láti máa ṣe fún àwọn àkàbá yìí káwọn àwọn abáyé sọ fún àwọn àbáyé àwọn àkàbá yìí àwọn àjẹun lásán ni o. Ẹlòmíì wá yà ìgbàgbọ́ rẹ̀ kò bálánsì mọ́ kò síbi tí wọ́n lè bá lọ kò síbi tí wọ́n lè bá lọ kò sí ní kó túmọ̀ kírun yóò kírun. Ìgbàgbọ́ ń bẹ ní òwò táwọn Ọlọ́run ṣe ẹgbẹ́ Ọlọ́run gbọ́ yí pé òun ní ń ṣe nǹkan òun ní ń tún ṣe òun ní ń bàjẹ́. ومن أدب لسنا له ننسب الشر ولا فائدة للخير والشر غيره ومن أدب لسنا له ننسب الشر kò sẹ́ni tí bá nǹkan jẹ́ òun ní kò sẹ́ni tí tún nǹkan ṣe òun ní kò sẹ́ni tí dé nǹkan òun ní kò sẹ́ni tí tu òun ní kò sẹ́ni tí gbé dún òun ní kò sẹ́ni tí ń wó òun náà ní. ẹ̀yin yá wa mo ń tún àwọn ìmọ̀ nìyí ṣe ni ẹ bá bí nítorí pé kíní kan ní ṣe nǹkan lẹ́yìn Ọlọ́run tẹ́ bá ti gbà bẹ́ẹ̀ kẹ́ bá kírun ẹ̀ nírun. Inú owó tẹ́gbọ́n náà ń ṣe ni mò ń sọ kí n tó débẹ̀ yìí táwa torí ẹ̀ pè yín. Àbí ká kọ́kọ́ bẹ́ẹ̀ síbẹ̀ yìí náà. Ẹ gbà kọ́ lóun nínú ṣe nǹkan o. Torí àmàgàtà kú o. Ẹ wo bí káàkó ṣe ń fẹ́ra. Ooru orí ilẹ̀ ní o. Báwa ni orí ń sáré? Ooru inú ilẹ̀ ní o ẹ tẹ́ ń gbọ́. Báwo lóru inú sáré? Àjàjà kó tó wá débi tí wọ́n ti gbé ládùn fún ọ sẹ́yìn mọ́bí ládùn ti máa ń rí ládùn kọ̀rọ̀ ní o tó bá gbẹ́kọ̀ọ́ tó máa gbẹ́ kọ̀rọ̀ kan lẹ́ ní inú báyìí kọ̀rọ̀ wọn àti òkú sí bí inú yàrá sí pálọ̀ wọn àpọ̀ká kó dé mọ́. Gbogbo ohun tó bá dé kágbó Olúwa gbọ́. Kágbó Olúwa gbọ́. Kí tó bọ́ síbi ẹlẹ́ẹ̀kejì kò sá fúnran tí ó yẹ kádàrá dànù. Kádàrá dànù. Olúwa kọ kádàrá o kò jẹ́ nìkan ogun. Gbogbo tó bá dé kágbó Olúwa gbọ́ kò sá fúnran tí ó yẹ kádàrá dànù. Olúwa kọ kádàrá kò jẹ́ nìkan ogun. Tó bá dúró tó bá lásìkò tó wọ̀ rẹ̀ bá gé bá gé gbà pé yóò gbé tẹ̀lé náà nínú ayé yóò gé nù sáré. Má sọ pé yóò jà ló sàṣẹ ọ
ayé lọ náà ni continue máa fi tó kù jẹun lọ. ẹ wo ẹni láti bàwọn ti bí ọdún tí ń lò ọ wà ní 62 lásìdẹ́ǹtì wọn jẹ́ wọ́n kan ó rájú 60 years tó ti ń lò bọ̀ ni ẹlòmíì ò tẹ ní ọ̀sán méjìlá kò ní rí. ìjọba. àwọn máa ń lọ wọ́n tó já yìí. wọ́n tún dá ìdúná fi sabilillahi bí amwalikum wa anfusikum. tó já yìí dúró náà wọ́n ní ká ẹ máa ẹjọ́ yẹ rí àwọn ẹ̀yà yìí. tó já yìí dúró náà ká ẹ máa gbìyànjú ká ẹ máa jagun síbi tọ́lọ́ ọ̀hún بشيئين أساسيين اللذين إذا كان في الجهاد يكون الجهاد جهادا إن كمنت كان بجهاد يلا بجان جاكو سيدي تولون وقالوا في كمنت جاكو كيني وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ẹgbẹ́rún kìí fọlọ́ ẹ̀fọ́ wọlé pé yóò tán ẹ má pè é síbi tọ́lọ́mù báyìí ẹ táì láti pé ẹ wo kí ni ìjókòó yìí tó sí àníbà kí lẹ̀ tó sí ẹ̀ àníbà kí lẹ̀ ní àníbà kí lẹ̀ ń wá fún sáwíà kí lẹ̀ ń wá fún ẹgẹ́wò ṣe fẹ́ jẹnẹrétọ̀ ńláńlá ẹ gbé wa mọ́tò bàbá wa ní ìdí mọ́tò. wọ́n ní ìdí ọ̀pọ̀ ẹ kà wọ́n gé ok mo ní ẹni tó lè ra mọ́tò fún wọn náà irú ìyá wa Fashad wọ́n lè ẹni tó lè ra mọ́tò fún wa nígbà ìrínisí ìsọnilọ́jọ́ ẹ lè plan ẹ ẹ kà pè kán náà àwọn ọ̀rẹ́ yín ni ẹ kà pè kán náà àwọn ọ̀rẹ́ yín pé bàbá mi kan wà ẹni Ọlọ́run ni wọ́n máa ń ṣe jihad wọ́n lọ wá sí ẹsẹ̀ náà fi rìn àtọ̀kadà mọ́tò 3 million wà tó sáìn dáadáa àwọn Corolla yẹn ó wà náà ìyá ọmọge yìí yọ jẹ́ kí n bá Fasadi sọ̀rọ̀. ìjọba. Fasadi ẹ lànà mọ́tò fún bàbá ó ṣe Ọlọ́run ṣe rán confam kò sí nìyẹn. àwọn eléyìí ìwé ẹsẹ kékeré Ọlọ́run mú wọn ní nǹkan sẹ́yìn ẹsẹ irú àwọn eléyìí lọ́wọ́ ẹ wọ́n fojú wo pé ní ọ̀rọ̀ ẹni tó bá ní nǹkan ẹ̀mọ yìí ẹ ọ̀rọ̀ náà làmọ́ ń dáná ọmọ hàn náà ń dà o wà á mọ́ ní ọkàrà mọ́ ti wọ ìzátù nọ́ọ̀sì ó kiri ma ẹni tó bá ti súnmọ́ yẹn ju ẹ̀ ní ma yẹ mọ́ ntí ẹ bá sọ ní ẹ má yìí à ní sọ inú báyìí. Amina. Asoso ní láíláí àwọn dàgbà kàfílà àwọn dàgbà náà kàdìdì èrí wọn ìyẹn dá nìyá yìí mi gbọ́ tẹ́ ń sọ àwọn ọkùnrin ok àwọn dàgbà kàfílà àwọn dàgbà bàṣà jẹwa ẹ̀mí jẹwa jẹwa. وتجاهدون في سبيل الله bàbá mi fẹsẹ̀ rìn káàkiri. Ayah kafila, buku kafila nama strong, Orang ni buku kafila, ni pesi. Amin. Mana nawaju sini. Ada plan ni. Finu dami dah ni temani dia tosi kisi sima. Orang ni macam sisi. Buku ile mai nak tu. Máa wọn rú sínú ẹ̀là yìí máa wọn rú rẹ̀ máa wọn rú rẹ̀ míì náà mọ̀ wí tẹ́ẹ̀lì ẹ̀yin gẹ́gẹ́ jùlọ àwọn sáǹs mọ̀ wọ́n wọ́ wọn pé ẹ wá sí dáadáa fún bàbá mi sáà náà Babalọlá ni
bóòlù ẹ̀sìn ṣe sí bàbá mi fi mọ fẹsẹ̀ rẹ̀ káàkiri mọ́ ẹ plan ẹ̀ náà ẹ plan ẹ̀ abẹ́ ọlọ́wọ́ ká ayé kàfíà ní yẹlò ògbó ọlọ́run lọ́dún yẹn lùmọ́tò. Àmín. ìjọba. ẹni tí a bá ní láyé náà ní tiwa eré ìtẹ̀ bá kó sínú ilé tèèyàn kọ́ èyí tí a bá ti ná fún yàn kan owó tiẹ̀ dùn àwọn tábà jẹ́ ìyàrá dábàá yìí ní fọ̀rọ̀ ogun wọ́n ní pẹ̀lú ògbó ọlọ́run abẹ́ ọlọ́run ọ̀ka tùjá ìlú náà bí àmúwá lè kún wọ́n àwọn fún sí kún. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. àwọn ọkùnrin dẹ àwọn ọkùnrin táwọn abẹ́dà ń bẹ ká wọ́n pa àwọn ọkùnrin táwọn náà lè ṣe gẹ́gẹ́ ń ké sí wọn àwọn ní káyìí lè dáwọ́ àwọn dà. وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. àwọn dà. àwọn nọ́mbà ẹ̀ka ẹ̀ka yẹn gbogbo àjà gbogbo tí ọ̀sà. àwọn olówó lẹ́kí lẹ́kí làwọn náà wájú òní ẹ̀rí wa olóyè bá wọn ilé náà wájú àwọn òjò àgbẹ̀ òun lẹ́kí làwọn. àwọn tí ọ̀sà ni. filẹ̀ ó sì káwọn tó ó ní kí wá ó kẹ́nìkan bá ń gbẹ̀ni wá sálẹ̀ ní tó kù yá wa yálà sọ àwọn dà alájà Khadija àwọn dà táwọn wọ gíní gbú yẹn àwọn sánmà ni ọ̀sà wa ni ọ̀sà wa ni ọ̀la ẹ̀. ẹ̀yin ò já وتجاهدون ẹ̀yin ò mọ tí ń sọ yẹn. في سبيل الله بأموالكم ìní ìsọ̀rọ̀ yẹn sọ ẹ̀rí ẹ̀ bá báyìí kò lè yẹ yìí sínú ayé ẹ̀ má jẹ́ kí wọ́n lé bẹ́ẹ̀ tó wọ́n lè bẹ́ẹ̀ bọ̀dọ̀ ayé wọ́n lè ibẹ̀ ẹni kẹ́tọ́ sí. ayé kẹ́yìn olówó lẹ́kí ọlọ́run ni gbogbo etí ọ̀sà wá àti mo á ṣe lọ́dún yìí mo fẹ́ rí pé mọ́tò kan jáde fún bàbá mi bí. Aji Tunde da Aji Tunde ayé kẹ́yìn wàláhì ẹ̀ ní jẹ́ ní àná. Àmín. Ẹ máa ń gbé lẹ́kí ìgbẹ́ jíjí ń gbúlé o lẹ́kí torí ẹ̀ náà ló jẹ́ dáhùn lóhùn wọ́n ní kọ́lọ́hún lè dáhùn lóhùn àfi dáhùn lóhùn Allah. ọlọ́hún á lè dáhùn lóhùn Àmín. sí gbogbo ọ̀nà tẹ́lẹ̀ fẹ́ kọ́lọ́hún dáhùn sí Àmín. ayé ẹ̀ la alájàbílẹ̀ TV tó dé tí mo sí mẹ́ wọ́n ti mọ̀ ok ṣé fàkàlù mo fẹ́ kí mọ́tò jáde ní alájà Khadija ní ọlọ́run sí agbára ọlọ́run alájà àti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà mo ti nígbàgbọ́ sẹ́yìn bí ọ̀rọ̀ tẹ́ sọ yẹn bàbá ẹ má bọ̀ wá mi ì fẹ́ sẹ́yìn jẹ́ mọ́ báyìí o torí ìkọ̀ọ̀kan ilẹ̀ dé yẹn lọ́tọ̀ọ̀tọ̀ ìdí mo sọ yìí kí n sọ pé kẹ́yìn kan kẹ́ dáwùjà pé kẹ́yìn kan fa ayé omi wọra rẹ̀ náà mo máa ti sọ ọlọ́run ló mọ iye àwọn ìdẹ́gẹ́ kan sọ pé alájẹ ẹjọ́ bọ́lá àjẹ́ bá dẹ̀wọ̀n fún náà ni alájẹ ẹjọ́ dáàdì mi kan wà mọ́ ọmọ ẹ̀jẹ̀ bá ń ṣàánú wọn ẹjọ́. Fún ní oríire ni o káwọn obìnrin sí ọgbọgbọ láìkí rẹ o ti sórí rẹ o má wẹsẹ mọ kò níbi obìnrin láìkí o tó ń wẹsẹ ọbẹ ẹdẹjà ni ẹmọ bẹ́ẹ̀ sì sí wọn ní ká náà oṣù tọlọ́run kẹsì tọlọ́run pẹ̀lú owó àtẹ̀mí ẹ̀yin ò ní fẹ̀mí lẹwọ lání ẹ̀mí yóò ní bọ́ báyìí. ẹ bá sì
bí ẹ bá ń náwó síbi tó lọ́hùn àwọn ayíta kan yìí àwọn olówó gidi bí irú yín wọ́n yóò kó owó tán owó ètò bẹ́ẹ̀ ti ń náwó ọba tó ní owó kò ní yóò tán lọ́wọ́ yín. àmín. alájà Fashad ẹ̀yà àti alájà Kafila àti Babalọ́lá àti yawa Khadija aláṣọ aṣọ yìí ò ní gbó ẹsì sí ò ní náwó kílókọ rẹ fún yín. àmín. ẹ máa ta ẹ máa sí dáadáa ẹ máa sórí rẹ. àmín. mo ti jù sáàrin yìí báwo ó ti yẹ yín alájà Kafila wọn ti di next year kí n máa bá mọ́tò nínú ọ̀la wa pé tó bẹ̀rẹ̀ mọ́tò wọn fi gbọ́n wá dé ẹ̀wọ̀ àbáyé wọ́n ti dàgbà ó dá kájọlá díẹ̀ sí ká tó lọ. Bàbá wa gba àwọn ẹni wọ́n jọlá ká tó lọ káwọn náà gun mọ́tò ọlọ́run bá gbó tì. àmín. wọ́n ní nínú yàfùnyàfùn a máa tánwó. a máa tánwó. ìdí èyí lolówó fi láhùn. lolówó fi láhùn. ṣùgbọ́n ọlọ́rẹ̀ tó lọ́la ṣàánú ẹ̀. ó ṣàánú ẹ̀. bó ṣe ń ná àtúnbí àrísí. nínú yàfùnyàfùn a máa tánwó. ìdí nìyí tó lówó fi láhùn. ṣùgbọ́n ọlọ́rẹ̀ tó lọ́la ṣàánú ẹ̀. bó ṣe ń ná àtúnbí àrísí. nínú yàfùn àmọ́ ẹ̀kọ́ ìdí èyí lọ́wọ́ ṣe lọ. ṣùgbọ́n ọlọ́rẹ̀ tó lọ́la ṣàánú ẹ̀. bó ṣe ń ná àtúnbí àrísí. nínú yàfùnyàfùn a máa tánwó. ìdí nìyí tó lówó ṣe láhùn. ṣùgbọ́n lọ́rẹ̀ ṣàánú ẹ̀. ẹ̀mí tẹ ọwọ́ àdúrà yìí torí wọ́n pè yín tẹ wá náwó ni ọlọ́mọdé wọn pa yín tì. àmín. ìgbé wọ́n ti pè wá rí wọn ò pè wá mọ́ ọlọ́run ló máa yẹ ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ pé ìyẹn ti ń pa mílíọ̀nù àwọn èèyàn padà máa kọjá bẹ́ẹ̀ wọ́n ní àti àyíjọ́ òun náà òtún gán ti kó nílùú ọlọ́run ní síbẹ̀ fún un. àmín. gbogbo ọ̀nà tẹ́ ń gbà rí ọlọ́run ní jẹ́ ó di gbogbo ọ̀nà tẹ́ ń gbà rí ọlọ́run ní jẹ́ ó di. àmín. ọ̀yẹ́ àdéláyà iná ni máa ń lalẹ́ ìsàbí náà fi hàn. àlìláyà iná ni máa là laysa binafi'in. idha lam yakun fi ta'ati llahi yunfaqu. idha lam yakun fi ta'ati llahi yunfaqu. wọ́n ní owó láǹfààní tí o bá jẹ́ kéèyàn náà ṣètò lọ́hùn. àlìláyà. kò wúlò. iná ni máa là laysa binafi'in. owó wà useless tí ọmọ iná fún ọlọ́run owó wà useless. idha lam yakun fi ta'ati llahi yunfaqu. ẹni àjọ ṣiṣẹ́ ni abájọ kó mi sọ wà ń lọ síbi táàjì sùnú àbáyé náà ti wà nọ́ọ̀rùn mo fún ní ájírù tiẹ̀ nù pẹ̀lú wọn fún aláàánú tún lọ pé lórí ibùdó àbáyé yóò sì gbogbo wọn lọ. àlìláyà. ọba sẹ́gbẹ̀ẹ́ ní ìsìn òní olùkọ́ rẹ̀. iná ni máa là laysa binafi'in. àwọn sì fún mi bìkan pẹ̀lú àwọn ọmọ tó ti jẹ́ wọn mi ikú ìjẹun ẹni kó mọ ẹni wọ́n á parí náà àbíkú yóò wá sí rè. idha lam yakun